ẹ tún kú dédé àsìkò yìí káàkiri gbogbo ibi tẹ́ ẹ ti láǹfààní láti máa gbọ́ ìkànnì October 21st Radio TV. Mo kí yín o, ẹ káàbọ̀, ẹ kú kalẹ̀, ẹ kú ilé sórí ètò ìṣẹ̀ṣe níbi tá a ti máa ń sọ̀rọ̀ nípa ìṣẹ̀ṣe wa nílẹ̀ Yorùbá. Ètò jẹ́ pé ọ̀pọ̀ rẹ̀ làwọn ọmọ òde òní là fojú re wò mọ́ tó sì jẹ́ pé àmọ́mọ́. Ẹ wò ó, lónìí mo tún ti ní àlejò pàtàkì pẹ̀lú mi ní ìgbà tí ń máa fi ọ̀rọ̀ wá bàbá mi Òjùgbọ̀nà awo tilẹ̀ Òṣogbo, bàbá mi Ifálékè Ifátúnbí lẹ́nu wò. Bàbá mi abọ́rúbọ̀yé babaláwo. Gbogbo àtọ́ àsọ̀rọ̀ ìwòrò fún. Bàbá ẹ bá dárúkọ yín fáwọn tó ń gbọ́ yín lé. Orúkọ tèmi ní Ifátúnbí Ifálékè Asáforí ti Ifá Òjùgbọ̀nà awo tìlú Òṣogbo. Bàbá mi Òjùgbọ̀nà awo tìlú Òṣogbo, ohun tá a fẹ́ gbé yẹ̀wò lórí ètò ìṣẹ̀ṣe lónìí, èmi yín lájọṣe o. Wọ́n pe orí làbá bọ àbá fòrìṣà sílẹ̀ nígbà tí orí ń gbé ni èmi lòrìṣà ń wò bójú àwúrọ̀ ti gbé wẹ̀lìwẹ̀lì dé. Bàbá, kí ni tí à ń pè ní orí nílẹ̀ Yorùbá? Ẹ ṣe orí ni àbáwáyé ẹni, orí ni ọba ní wáyé, orí la fi yàn pín ní òde ọ̀run ní Olódùmarè kan tó mọ wálé ayé ti jẹ́ orí náà. Bàbá mi, ẹ pé orí la fi yan ìpín, ẹni orí rẹ̀ bá ga, ẹni orí rẹ̀ tínrín, ẹni orí rẹ̀ pẹlẹbẹ, ẹni orí rẹ̀ sún ẹ̀yìn, ṣé ká sọ wípé ní bákan náà ni a mọ rí ẹ̀dá ti mọ rí gbogbo wa ni, àbí orí yàtọ̀ sí orí? Orí yàtọ̀ sí orí torí iṣẹ́ tí orí kọ̀ọ̀kan wá sí láyé ọ̀tọ̀ọ̀tọ̀ ni, bí ẹlẹ́dàá ṣe ṣẹ̀dá orí ènìyàn kan ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Ẹni tó wá ṣe rere ń bẹ láyé, ẹni tó wá ṣàbúrú ń bẹ láyé, bákan náà kò rí. Ẹ ṣe àwọn eléyìí bàbá mi, ẹ pé bí èèyàn bá lọ bó bá bọ̀ ìgbà míì, ẹ pé ọ̀rọ̀ rí ọgbẹ́ bọ́ bẹ́ẹ̀ kò gbé tutù kó lọ rèé bọ orí. Kí ni wọ́n ń pè ní orí bíbọ nílẹ̀ Yorùbá? Ẹ ṣe orí ni àbáwáyé ẹni tí ó fi nípa nínú ayé èèyàn nu, torí orí la fi yàn pín. Àwọn àgbà máa ń pòwe wọ́n ní orí la fi máa láàrin àwòkọ́ tó jẹ́ eegun. Orí ntẹ wúri wà fún un torí pé ó jẹ́ ọlọ́yàn pín òun là á ké pé ntí máa ń dùn mí o, orí náà bá ní sí. Bàbá mi tún jáwo bí yìí, wọ́n pé gbogbo nǹkan ló ní ẹ̀rí, bẹ́ẹ̀ gbogbo nǹkan ló ní ìtọ̀nà. Ẹsẹ̀ fáwo gan ló sọ̀rọ̀ nípa orí? Ẹ ṣe Ifá tó sọ̀rọ̀ nípa orí ọ̀pọ̀ gan-an, kò sí odù tí alituwo tá a lè bá tó ti rọ̀ bá orí, torí orí jẹ́ ẹlẹ́rìí fún ìpinni ló fi jẹ́ pé odù ló sọ̀rọ̀ bá. Ṣùgbọ́n ká sáré lọ sínú odù kan ìwòrì méjì tó ní ẹ̀rùkọ́ mọ́kọ́ sì kọ́, àrùgọ̀gọ̀ màkọ́, ọ̀pọ̀tọ́pìtì okùnmọ̀ rẹ̀ òjì adé afún orí títí alábàáwáyé ẹni. Kí ni mọ̀nà láì ṣe ìrànà orí mi náà mọ̀nà láì ṣe ìrànà bó ti jẹ́ nu. Orí ni alábàáwá ńlá mú wáyé lọ́ba ni wáyé, àlè wáyé láì ṣe orí ń bẹ̀ bó ti jẹ́ nu. Ẹ ṣé mo dúpẹ́ bàbá mi, ẹ̀yin náà gbọ́ tí bàbá mi sọ pé orí làbá wáyé ẹni, bí ò bá sí ti ẹlẹ́dàá ẹni, bí ò sí torí ẹni, kí ni tá a bá máa sọ pé àwa ṣe láyé? Bàbá mi, ẹ jẹ́ n tún lékun ìbéèrè yìí sí bàbá mi Òjùgbọ̀nà awo tilẹ̀ Òṣogbo. Bàbá, à ń sọ̀rọ̀ nípa orí. Ǹjẹ́ ẹni tó bá yẹ kó bọ orí tí ó fi orí lẹ̀ tí lọ rèé ń bọ òòṣà mi, kí ni tó ṣeé ṣe kírú ẹni bẹ́ẹ̀ máa là kọjá nú ayé? Ẹ ṣe kò sí ọ̀nà tá a lè gbà láti fi ṣe ayé láìsí orí ń bẹ̀. Yorùbá ní orí làbá bọ àbá fòṣà lẹ̀. Àwọn tí a mọ ìgàn àwọn gan lórí èèyàn ní abí tí a náà ń gbà ayé wọn, ṣùgbọ́n orí lọ́wọ́ àṣà wọn dá ní afẹ́fẹ́ wọn ní òrìṣà. Ẹni òrìṣà dá ní ń jẹ́ òrìṣà. Bàbá, orí ló dá Ṣàngó, bẹ́ẹ̀ orí ló dá Ọya, ó dá Ọbàtálá, ó dá Iyèmọ̀jà, bẹ́ẹ̀ ló dá Ọ̀ṣun, ó dá Ọ̀yọ́ Òrìrì. Ní ìsìn à ń sọ̀rọ̀ nípa orí. Ǹjẹ́ bá a bá tiẹ̀ sọ pé orí tiẹ̀, orí tèmi, ẹ sọ pé iṣẹ́ tí Elédùmarè rán orí kọ̀ọ̀kan pé kó wá ṣe ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Ǹjẹ́ bẹ́yẹn bá tiẹ̀ wá fi iṣẹ́ oníṣẹ́lẹ̀ tí bá lọ rè ń lé torí olórí ká, kí ló ṣeé ṣe kírú ẹni báyìí máa là kọjá nínú ayé? Ẹ ṣe ẹ̀yin orí fi ṣe níṣẹ́lẹ̀ kó ṣe níṣẹ́, òun lè fi ṣe ẹlẹ́ẹ̀kan fi ṣe ẹni
kò lè ṣe àṣeyọrí ń bẹ̀ nígbà tí ṣe ọ̀nà rẹ̀ tó wá pé iṣẹ́ tí ẹ̀dín ń ṣe ni ó jẹ́ sòòṣe rẹ̀ tí ó jẹ́ tààrà orí làbá fún ìsàsílẹ̀. Orí ni ẹja bọ ẹja fòrìṣàlẹ̀ ìgbà erí ń gbé ni èmi á lòrìṣà wò. Bàbá mi á mọ̀ pé òjò àwúrọ̀ ó gbé wẹ́lí dé o. Orí làbá bọ àbá fòrìṣà sílẹ̀ o. Ìgbà torí ń gbé ni èmi lòrìṣà ń wò. Bàbá ẹjẹ́ á wò ó. Tá a bá fẹ́ sọ, tá a bá fẹ́ pín, tá a bá fẹ́ là á, ǹjẹ́ a lè wá sọ wípé ní orí ẹni ojú òrìṣà lọ bí? Ẹ ṣe orí ojú òòṣà lọ orí gan òòṣà ní lọ́tọ̀ fún ara rẹ̀ ṣùgbọ́n ẹsẹ̀ tí Elédùmarè ẹnì ọ̀kan wọn ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Fún àpẹẹrẹ ní odò Èjìogbè tó sọ̀rọ̀ ó ní Òkòtòpámbì ní sọlídàǹkó adé á fún orí awo ààfin orí awo ààfin lórí adé á fún sóòṣà wọn tọrọ báyìí gbogbo orúnmọlẹ̀ yìí Ògún ni o eégún ni o òòṣà ni o Ọ̀ṣun ni Ifá ni o wọn tọrọ báyìí wọn lọ sí ọ̀dọ̀ Ẹnibodè káwọn lọ rè yín àpín o kò wọ́n tó lọ wọ́n dàfá kí wọ́n tó máa lọ nígbà tí wọ́n lọ dáfá wọ́n ní kí wọ́n rúbọ o wọ́n orí ni kí wọ́n dì má o kí ni ẹbọ tí wọ́n rò wọ́n yan bọ obì náà yàn pé wọ́n máa fi sí ètò èyí tí wọ́n yàn ní obì kan ní o olóbì méjì olóbì mẹ́ta olóbì mẹ́rin olóbì márùn gbogbo wọn á yan rí wọ́n ń wá obì ká ẹnìkan sì ń ta obì ní ọjà Ìjìgòmẹ́kùn obì mẹ́fà ló ní lọ́fẹ́ ta débẹ̀ bá débẹ̀ tó fẹ́ obì kan olóbì lóhùn ta obì kan lásán o obì lóhùn ní àfikún wọn rà pọ̀ ẹni gbọ́ sí obì kan ní wọ́n ti ní ọ̀rà kò lè rà oko ń bẹ̀ bẹ́ẹ̀ ni gbogbo wọn ń lọ olóbì méjì olóbì mẹ́ta olóbì mẹ́rin ṣùgbọ́n orí náà lọ sí ọ̀dọ̀ ẹni Olódùmarè kó wọn fẹ́ lọ ilé ayé o wọn ní kó lọ tọ́jú obì mẹ́fà ẹni kó mú wá orí ni wọ́n ka obì mẹ́fà fún nígbà tí orí òdi bẹ́ẹ̀ òun lọ olóbì tó obì mẹ́fà fún torí nítorí ni olóòfẹ́ rà o inú wa bí Ṣàngó ni o Ògún ni o eégún ni o Ifá ni o Ọya ni o inú wa bí gbogbo ya táwọn ti tò látàlọ́ kó fẹ́ robì ẹnìkan wà á dé elémi ni wọ́ tọ́wá kó obì mẹ́fà wọ́n fi jà wọ́n kọjá jà nígbà tí orí ó gbé Ṣàngó bó ṣe sọ sí ibi kan nù kò sọ lọ́balẹ̀ sí orí ó gbé Ògún ọ̀pàdé sóde rè orí ó gbé Ọya bẹ̀rẹ̀ balà sí léra Ọ̀rúnmọ̀lẹ̀ ọ̀run dà sọ́rọ́ gẹ̀gẹ̀dì bàbá ni tó ju gbogbo wọn. báwọn lórí ṣe ń ju gbogbo wọn ibi orí wa dá ni sí làgbé nígbà tí Ṣàngó wà dé Kòso wọn ni wọn fi jọba ń bẹ ọjọba Ṣàngó lòun ọjà mọ́ o ibi tó dídá dáhùn sí náà ibi ire ni o orí gbé Ògún ó sọ sóde rè Ògún náà lòun ọjà mọ́ o ibi tó dídá dáhùn sí náà ibi ire ni o Ọya náà lòun ọjà mọ́ níbi tó dídá dáhùn sí náà ibi ire ni o gbogbo ọmọ lẹ bá ń bà ní ìtumọ̀ orí làbàbọ̀ fòrìṣàlẹ̀ n tí bàbá mi ń gbìyànjú àti sọ wọ́n ní ibi orí dání sí làágbé nígbà tí àwọn òòṣà mẹ́ẹ̀ẹ́dógún tí wọ́n ń ṣe kíni mẹ́rìndínlógún tí wọ́n wà ní ọ̀dọ̀ Elédùà wọ́n ń gbìyànjú láti lọ́ọ́ ríra nǹkan ṣùgbọ́n ìgbà tí gbogbo wọn ò ríra orí débẹ̀ wọ́n wá fẹ́ gbìyànjú láti bá orí jà ṣùgbọ́n Elédùmarè fún orí lágbára láti lè dá gbogbo wọn tán bá ná dá nǹkan nílẹ̀ Yorùbá àjẹ́ pé bẹ́ẹ̀mi tí mo ń lu Sunday Jíwùmí yẹn ẹ ti rántí ń yo àjẹ́ pé orí wa dá ó dá Ṣàngó ó dá síbi tó dá sí orí dá Ọ̀ṣun ó dá síbi tó dá sí ó dá Ọya ó dá bí ó dá sí ó dá Ògún ó dá bí ó dá sí náà fi pé ibi orí dání sí làá gbé àtẹ̀mí àtẹ̀yìn ibi rẹ lórí ó dá èmi àti ẹ̀yin náà sí ẹ̀yin náà ti rí i pé atato lónìí bẹ́ẹ̀ iyọ̀ dùn ẹ wo èmi o àti ilé mi ibi orí dání sí ńlá wàá gbé o lè ṣẹ́bọ̀ lè ṣe oògùn bá a ṣe wáyé pa àfẹ́ rí ṣé ti rí àjẹ́ pé orí rẹ ibi tó dá ọ sí yá tètè gbà fún ẹlẹ́dàá torí pé ẹlẹ́dàá mọ tó rán orí rẹ kò sì ṣiṣẹ́ jẹ́ ìwọ gangan ni kó o wá ṣe kíni kó o fòrìṣàlẹ̀ kó o bọ orí torí pé orí la tó bọ gẹ́gẹ́ bí òrìṣà ẹ kú dédé àsìkò yìí lẹ́ẹ̀kan sí i Akin Ọlárewájú lorúkọ tèmi ń jẹ́ ẹ má gbàgbé láti follow láti like láti kọ́mẹ́ǹtì tẹ́ bá sì dé YouTube channel October 21st TV ni
bá mi ká tó mọ̀ ọ́ lọ ẹ̀yin lójúgbọ̀n náà wo tilẹ̀ Òṣogbo bàbá káti ẹ̀ wá sọ pé àwọn kan ní nǹkan kan tí ń dà wọ́n láàmú láàgọ́ ara kí ni nǹkan tẹ́ ẹ rò pé ẹ̀yin tiẹ̀ lè fi tọ́jú èèyàn tí ó jẹ́ pé yóò jẹ́ ìwòsàn fún àwọn tó ń gbọ́ wá ń lé. ẹ ṣe Ifá ni ó lè mà tó mà ọ̀rọ̀ bá mọ̀ tá a lè mà tán Ifá ni ká máa bí Ifá ni àádá tí wọ́n dọ̀rọ̀ tẹ̀ wá Ifá ni wọ́n tọ́ka tá a sì fún wa tá a fi tọ́jú rẹ̀ bóyá orí ní fọ́ ni o iná ni o ọmọ ni ò rí bí ni o owó ni ò ní ni o iṣẹ́ ni ò ní ni o Ifá ni ọ̀tọ̀ sọ́nà. Ifá làwa tọ̀ torí pé bẹ́yàn bá sá bó bá forí ti fa Ifá ní ọgbà àwa kọ́ là á gbà á lọ́dọ̀ bàbá mi Ojúgbọ̀nà awo ti ilẹ̀ Òṣogbo ẹ̀yin náà ẹ lè kàn sí wa lórí October 21st Radio TV page bó bá sì jẹ́ ti YouTube channel náà ní October 21st TV Akin Ọlánrewájú lórúkọ tèmi ń jẹ́ o títí dìgbà míì tèmi àtẹ̀yìn ó tún máa pàdé lórí ètò tá a pè ní ìṣẹ̀ṣe orí á dá mi sílé eré orí á dẹ̀yìn sílé owó orí á dá mi sílé ọlá á dẹ̀yìn síbi tí ìṣe àìkú baálẹ̀ tọrọ ẹ ṣé o àdúpẹ́ bẹ́ẹ̀ tí ń gbọ́ wa. MRD Simply Consult Limited ilé àkọ́kọ́ ni wọ́n ti ń gbẹ́dọ́ níbi ká bá ní talẹ̀ ralẹ̀ kọ́lé ralẹ̀ nílẹ̀ yìí MRD Simply Consult Limited ní bàbá ọ̀kan gbòógì nílé iṣẹ́ MRD Simply Consult Limited jẹ́ nínú ká bá ní kọ́lé iṣẹ́ ńláńlá kákọ́ àfin ọba kórí rigidi bí àlùján náà ká bá ní ra ilẹ̀ káàkiri ní gbogbo ìpínlẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà àti níbikíbi tí ẹ bá fẹ́ sí ká bá ní tọ́jú dúkìá ẹni kó sì dùn mọ́ nínú bóyá àṣì lórílẹ̀‐èdè Nàìjíríà wọ́n mọ̀ nípa building construction property management property consultant, property development, procurement of property documents such as sales agreement, survey plan, building plan approval, architecture design. ẹ wá wo ọ̀gá ni wọ́n níbi ká tún bá ní ìyàwòrán létà fẹ́ kọ́ kó dojú gbèsè fún gbogbo ẹni tó ń wá lẹ́gbẹ̀ẹ́ káàkiri. ẹ wo ìròyìn ò táfojúbà ẹ̀yin náà kàn sí wọn lè ní ilé iṣẹ́ wọn tó wà ní Senator Ayọ̀ Fásánmi house beside Ace supermarket Òkèfíà Òṣogbo Ọ̀ṣun state. ẹ lè pè wọ́n sórí telephone 003-612-1413 lẹ́ẹ̀kan sí telephone 003-612-1413 MRD Simply Consult Limited ọ̀gá ni wọ́n.